kí olóbùrọ̀ jáde kẹ́nu gbọ́. Ẹ bá ń gbé ọ̀làdì púpọ̀. Olúwa tóbi Superlight dé. Ohun kan tí mi gbogbo afẹ́fẹ́ jìde. Ọmọ paramúlẹ̀ ṣe kí tọ́mọ ní ògbéra hálẹ̀. Tẹ̀tẹ̀ múlẹ̀ ṣe kiri ibi tí ó ti dé. Oyè súnmọ́ bí ẹ wá gbọ́ ìdílé èdè tó gbé wá. Ó tún ti dé. Àtúnkì ìgbé ẹ̀ka àbọ̀ sórí ètò ìjìnlẹ̀ lónìí. Ìjìnlẹ̀ ní ètò tí a gbé kalẹ̀ láti ṣe àlàyé àwọn nǹkan kankan fún wa tó dàbí wípé àwa ò mọ̀ dáadáa àti ìdí tí wọ́n fi wà bẹ́ẹ̀. Olúwatóbi Ọládipúpọ̀ ni orúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ibẹ̀ là ń lọ lórí ètò ìjìnlẹ̀ lónìí. A fẹ́ sọ̀rọ̀ nípa òjò tí a ti ń sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀. Ìtẹ̀síwájú náà sì ni ó jẹ́. Ọ̀pá tẹ́rẹ́ kan lè ó kòrun ọ̀wàrà òjò tí bonílé mọ̀lẹ́rù òjò ní jẹ́ bẹ́ẹ̀. A ti sọ̀rọ̀ nípa bí wọ́n á ṣe máa pe òjò sí ibì kan yálà wọ́n fẹ́ lò fún nǹkan ọ̀gbìn tàbí wọ́n fẹ́ fi dàbàrú ohun táwọn kan ń ṣe bóyá nítorí wípé wọn ò júbà wọn tàbí wọn ò ṣe ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe. Ọ̀nà kejì ni òjò títì. Òjò títì yìí túmọ̀ sí wípé ó yẹ kí òjò rọ̀ lágbègbè yìí ṣùgbọ́n àwọn alágbára àwọn ọ̀mọ̀ràn tó mọyún ògbénú kára wọn ò fẹ́ kí òjò bẹ́ẹ̀ rọ̀ wọ́n á wá gbé àwọn ìgbésẹ̀ kan láti rí dájú wípé ìgbónilérú dá sí lòjò náà jẹ́. Ẹni kí ni ìtumọ̀ ìgbónilérú dá sí? Ó túmọ̀ sí wípé òjò náà kò ní rọ̀ níbi tí wọ́n ti fẹ́ kó rọ̀ yóò lọ rọ̀ ń bò míì tàbí kó kàn fẹ́ atẹ́gùn fẹ́rẹ́fẹ́ níbi tí ó ti yẹ kí ó rọ̀ tẹ́lẹ̀. Irú eléyìí máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n bá ń dá oko lẹ́gbẹ̀ẹ́ ibi tómi wà tí wọ́n sì mọ̀ wípé bí òjò yìí bá rọ̀ yóò ba nǹkan oko wọn jẹ́ tàbí àwọn tí ń ṣe ìnáwó ṣe pé tójò yìí bá rọ̀ yóò ba ìnáwó wọn jẹ́. Wọ́n á máa rí àwọn àgbà tó mọ̀ nípa rẹ̀ eléyìí tí wọ́n gbèrò ìgbésẹ̀ náà fún wọn. Ìwádìí tá a wá ṣe fi hàn wípé onírúurú ni. Àwọn míì wọ́n kó àwọn nǹkan kankan papọ̀ wọ́n sì dáná. Tí wọ́n bá ti dáná tí èéfín iná náà ti bẹ̀rẹ̀ sí rú sókè láti rú débi tí òjò ti kóra papọ̀ gbogbo ó máa túká yóò sì máa lọ sí ibòmíràn. Ṣùgbọ́n àwọn ìkìlọ̀ kan wà nípa rẹ̀ tó ní onírúurú ọ̀nà ni wọ́n ń gbà láti fi ti òjò. Wọ́n wá ní bí omi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu bóyá ni tí ó ti òjò yìí bó ti gbìyànjú tó àṣẹ Ọlọ́run ọba sì padà lélẹ̀ lórí òjò yìí pé òjò yìí padà rọ̀. Irú ẹni bẹ́ẹ̀ tí ò bá fẹ́ kí àrá san pa á yóò nílò láti dúró sínú òjò náà títí òjò náà yóò fi rọ̀ tán. Bẹ́ẹ̀ ni wọ́n ní bí irú ẹni bẹ́ẹ̀ tó gbìyànjú àti ti òjò ṣùgbọ́n tí òjò tún padà wá tí kò bá dúró sínú òjò náà títí òjò náà fi parí wọn ló ṣeé ṣe kí àrá san pa irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Torí náà ó jẹ́ iṣẹ́ tí ó léwu ṣùgbọ́n bí àwọn kan bá fẹ́ ṣe ìnáwó tí wọ́n fẹ́ kí òjò bá ìnáwó wọn jẹ́ wọ́n á máa fún àwọn kan àwọn alágbára kan ní owó láti rí dájú wípé òjò rọ̀ dé ọ̀dọ̀ wọn. Ṣé ó ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí abẹ́tíríbi tó ti ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ títí ìgbà míì tí a tún mọ́ pàdé. Olúwatóbi Ọládipúpọ̀ ní orúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ọmọ paramúlẹ̀ ṣe kíjọ ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì òṣùpá lé a ní ògún àgbólú ajé lẹ́nu ọwọ́ rẹ bá tó ẹjọ́ tún ṣe. Ó dàbọ̀. Ìjìnlẹ̀ èdè tó gbé wá ó tún ti dé.